Pomulero, 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 pomulero TV. kìíní kan 77 or 78 a gbá Challenge Cup final ní àárọ̀ Shooting Stars àti Raka Rovers Kano la gbá final yẹn ní National Stadium ní àárọ̀ and bá ṣe ń gbá lọ Shooting Stars ní penalty àwọn Raka Rovers ní wọ́n mọ bọ́ọ̀ gbá rẹpẹtẹ lọ́dún yẹn bá dẹ̀ ṣe ní penalty lọ́ba ní kémi lọ́gbà níbàdẹ̀ lọ́gbà níbàdẹ̀ ṣì gbá goalkeeper wọn mú lábá gbá lọ títí tí o match ti fẹ́ parí lábá wá ní free kick ní ìmọ̀ bí ṣe máa sọ yẹn lédè Yorùbá a ní free kick sharp níbà tún bọ́ sí díẹ̀ ìyẹn tún jìn ju penalty lọ ṣé penalty ò jìn sí goal ìyẹn tún jìn sí bọ́ọ̀lù yẹn níbà wá gbá bọ́ọ̀lù yẹn bíi banana ló ń pè bí ọ̀gẹ̀dẹ̀ ṣe rí ni bọ́ọ̀lù yẹn ṣe lọ so banana kick yẹn bí mo ṣe gbá báyìí ó kàn wọlé ni ó di ṣọ̀rọ̀ bá ṣe win Challenge Cup ọdún yẹn nìyẹn bá dẹ̀ ṣe máa ṣe tán in fact bá ṣe àti ẹ̀ tí ì kúrò lórí field tọ́hún èrò rọ́wọ́ orí field ló bá bẹ̀rẹ̀ sí gbé wa sókè o èèyàn kan bọ́ bàtà ẹsẹ̀ ọ̀tún ìkan bọ́ tòsí èèyàn kan yọ socks gbogbo aṣọ mi wọ́n bọ́ aṣọ lórí mi àfi pátá tó wà nídìí mi nìkan ló kù ẹsẹ̀ mi ò kanlẹ̀ láti àárín field yẹn títí tó fi gbé wa dé ìta gbangba àwọn ọ̀rẹ́ mi wá gbà mí lẹ̀ lọ́wọ́ wọ́n gbé mọ́tò wá sí ibì kan bẹ̀ ṣá ní stadium wọ́n ṣá tì mí sínú mọ́tò yẹn lọ́rẹ́ mi bá fẹ́ máa wa mọ́tò lọ lọ́wọ́ èèyàn bá kó wájú mọ́tò lòun náà bá wá jókòó sínú ẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ti mọ́tò ló bá ti mọ́tò yẹn láti National Stadium ó gba àárín Sùúrùlérè Akérèlé lọ sí Samsoni Bárẹ̀ ibi tá a dé sí nígbà yẹn ní Samsoni Bárẹ̀ wọ́n ti mọ́tò yẹn láti gbogbo mọ́tò tó ń lọ left and right ni wọ́n dá dúró gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí jáde nínú ilé wọn bọ́ ṣe wọ́n tì mí lọ́nu mọ́tò ní wọ́n kọrin lọ́n ṣe gbá ní ìtì ẹ̀rírú ẹ̀rí pé a gbá Challenge Cup a dẹ̀ ṣe tán kí n dẹ̀ padà lọ sí hòtẹ́ẹ̀lì ibi tá a wà ní gbogbo Sùúrùlérè dàrú mi ìrírú ẹ̀rí o láyé mi ń gbà yẹn o láìpẹ́ yìí a lọ sí Òṣogbo a lọ ṣe nǹkan tó ń pè ní summit lórí education that is ẹ̀kọ́ nílẹ̀ Yorùbá nígbà tá a máa kúrò ní summit yẹn nǹkan tó wá sọ́kàn mi ni pé kò sí future fún àwọn ọmọ kéékèèké wa tó ń bọ̀ nílẹ̀ Yorùbá nípa ẹ̀kọ́ kíkọ́ àti ẹ̀kọ́ kíkà torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀kọ́ yẹn gan nílẹ̀ Yorùbá kì í ṣe nǹkan tá a gbọ́dọ̀ máa sọ láàrin ara wa èmi náà níléèwé tí mo dá sílẹ̀ ọdún kẹwàá ní tí mo dá iléèwé yẹn sílẹ̀ ṣùgbọ́n nǹkan tí mo gbọ́ tí wọ́n dẹ̀ sọ láàrin summit yẹn in fact kò tiẹ̀ sí hope nǹkan tí mo mú kúrò àbọ̀ ìlọ sí summit yẹn lọ́dọ̀ tèmi nìyẹn nígbà tá a wá kù ńbẹ̀ ní àwọn àgbààgbà kan wá pè wá pé kì í ṣe pé gbogbo ẹ̀ náà bàjẹ́ bẹ́ẹ̀ yẹn pé káwa náà rò ó pé bó ṣe bàjẹ́ tó nílẹ̀ Yorùbá tá bá tún wo tàwọn tẹlòmíì ó jù bẹ́ẹ̀ lọ ó kàn jẹ́ pé ibi tó yẹ ká wà nílẹ̀ Yorùbá à sí ń bẹ̀ èmi ò rí tribe náà bí Yorùbá tó jẹ́ pé lóyìnbó wá ní wọ́n rich kò sí nǹkan tọ́lọ́run fún wọn làákàyè ńkọ́ number one èdè ńkọ́ proverbs gbogbo nǹkan pé ká mọ nǹkan Yorùbá ní ká wà cultured ká wà civilized in fact kò sí nǹkan tí Yorùbá ò ní ṣùgbọ́n Yorùbá ò lò ó ní ìsìn gbogbo ẹ ti fẹ́ lọ ṣe rí àwa tó dára pé a ti ń dàgbà nísìn ẹ má jẹ́ ká wà arrogant ká má sọ pé a mọ nǹkan tí ó dáa fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa lọ́jọ́ iwájú ilé ayé ti yàtọ̀ ilé ayé ní 1960s in the 70s and 80s ó ti yàtọ̀ pátápátá sí ilé ayé tá a wà nísìn ẹ̀yin náà ẹ rò ẹ wo tẹlifóònù tá à ń gbé káàkiri kò sí nǹkan tí ò sí nú ẹ̀ kò sírú information tó mọ́ ń wá tí ò ní rí ṣe rí àwọn ọmọ kéékèèké yẹn ẹ má jẹ́ ká sọ wípé a ní answer ká wá fún wọn
ẹ jẹ́ ká pè wọ́n ká fà wọ́n sí ọ̀dọ̀ tiwa ká sọ nǹkan táwa mọ̀ kọ́ mọ history ibi tá a ti ń bọ̀ kọ́ mọ bá ṣe ń bọ̀ kọ́ wọ́n wá sọ nǹkan tó wà ní ilé ayé ìsìn tọ́wọ́n ń lò tọ́wọ́n ní interest nínú ẹ̀ ká wá pa wọ́n pọ̀ nǹkan tó wà in the field of art ìyẹn ló dàbẹ́ pé àwọn ọmọ wa ní interest nínú ẹ̀ yàtọ̀ sí yẹn technology computer technology àwọn ọmọ tún ní interest rẹpẹtẹ nínú ẹ̀ tẹ́ bá dẹ̀ wo bí àgbáyé ṣe rí nǹkan tó pọ̀ jù nìyẹn àwọn society míì tẹ́ bá lọ Japan wọn ò tiẹ̀ ní mineral kankan ẹyọ kan báyìí wọn ò ní ilẹ̀ wọn òun ló fẹ́ẹ́ kéré jù lágbàáyé ṣùgbọ́n tẹ́ bá dẹ̀ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ economy wọn is about the third or fourth largest in the world kí ni wọ́n ń ṣe àwọn èèyàn wọn ló ń lò àwọn èèyàn wọn ìmọ̀ wọn òun ló gbé wọn débi tó wà yẹn Yorùbá dẹ̀ ní jù bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n àárín wa gan ò tòrò àárín gbogbo wa ò tòrò látìgbà tí ìjọba yìí ti dé ẹtì ẹ̀rọ nílẹ̀ Haúsá wọ́n ní 19 governors àwọn pátì oríṣiríṣi ni wọ́n dálẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n 19 governors yẹn gbogbo wọn ti jókòó tó over 10 times lọ́ ti jókòó tó ń discuss nǹkan tó máa dáa fún gbogbo ilẹ̀ Haúsá àwọn tiwa tó jẹ́ pé 6 governors péré la rí wọn ò tí ì jókòó lẹ́ẹ̀kan látìgbà tí ìjọba yìí ti délẹ̀ a dẹ̀ ní oríṣiríṣi nǹkan tó ń yọ wá lẹ́nu tán ọ̀bá dẹ̀ dá sí gbogbo nǹkan tá à ń sọ yìí kò ní ṣeé ṣe ó yẹ kí wọ́n jọ máa ṣiṣẹ́ pọ̀ ni kán jẹ́ ọ̀rẹ́ ara wọn kì í ṣe pé torí political party kan àbí kejì ṣùgbọ́n nítorí àǹfààní gbogbo wa ọmọlúàbí tó jẹ́ pé ọmọ káàárọ̀ òjíire fún àǹfààní àwọn ọmọ wa àti àwọn ọmọ wa tá a máa fi ilé ayé ilẹ̀ fún ó yẹ kí gbogbo wọn máa jókòó pọ̀ kí àárín wọn kó dáa kó tòrò. Òpómúléró.